Ezego fún ọ lẹ́nìí. Ezego ọba owó. Ọmọ Ìgbò ni láti ilẹ̀ Ìgbò ló ti gbéra. Ó tàtàrí àtàrí ó lọ Èkó. Bí ọmọ líle lọ bá kò lẹ́kùn ní ilẹ̀ Ìgbò àwọn ọmọ ẹ̀yìn ọkọ̀. Ó lọ Èkó ń gbò dẹ́kó lọ́lọ́run bá dé. Ó ń sì lọ lórí àwọn tó ń tẹ electronics tí ṣọ́ọ̀bù ẹ̀ tóbi jù lẹ́kọ̀ọ́. Ṣọ́ọ̀bù ẹ̀ tóbi tó bẹ́ẹ̀ gẹ́. Àwọn èèyàn wọn ò lè sọ pé pàtó ibi tó ti rówó èrè. Owó yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Kò sólórin tí èkì ń jọ náà. Ṣùgbọ́n tó ṣe tọ́jú àwọn èèyàn láyà jù ni wípé bí mọ́tò kan bá jáde tọ́jẹ́ létẹ́ẹ̀sì kò lè tóṣù kan tí ó fi gùn. Ó fẹ́ràn ọkọ̀ gbogbo àgbàlá rẹ̀ lẹ́kọ̀ọ́ àti nílẹ̀ Ìgbò ọkọ̀ ló kún bẹ̀. Ó wá kọ́lé ntòṣe tọ́jú àwọn èèyàn láyà nílẹ̀ Ìgbò lọ́dún náà. Ó wá kọ́ ilé ìyàwó àwòrán. Asat bíi yí àtàwọn bíi ó lé lógún ọdún sígbà tá a wà. Ilé yẹn wọ́ọ̀tì bíi ká pé èèyàn fi 50 million kọ́lé. Ó wá dára kan bẹ̀ tẹ́nìkan ọ̀darí ọmọ 30 something years bóyá ló ti wọ 40 years ńjọ́ náà. Ngbọ̀ kọ́lé ntọ́ fáìn tán. Ó wá pé ibì kan wá fi ṣe sàárè rẹ̀. Ó wá kọ́ sàárè bẹ̀. Ibi tẹ́nu ti bẹ̀rẹ̀ sí ní kùnú pé ẹ mọ bí ó ti rówó nǹkan kan ó ti ṣe sàárè ara rẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ bọ́yọ̀ òun sì fi ṣe bùgánjọ́ náà ni pé kí wọ́n tún pọ̀ òrírú eléèrí. Ó ṣe sàárè rẹ̀ tó fanátì tó ṣe gbogbo ẹ̀rín gédé. Tó náà bá débẹ̀ ńgbà míì bí etí sàárè ni wọ́n jókòó sí àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti máa mutí. Ọmọ dáwàdà tí ó pè lè kẹ́yìn ìhun rèé o. Ó wá dọdún kan. Owó yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ò sírú olówó ẹ̀. Ó wá ń lọ sílùú wọn. Ó ń lọ ilé fún Christmas. Ọmọ ń ṣe kérésì nílùú wọn gbogbo ọdún. Ó gbéra ó ń ṣe àwẹ̀jẹwẹ̀mu wọn ṣe fàájì lẹ́kọ̀ọ́ 24. Wọ́n ṣe fàájì díẹ̀ ní àárọ̀ kérésì ní Èkó. Wọ́n bá gbéra wọ́n bá tò mọ́tò lérí ara wọn lọ ilé. Wọ́n fẹ́ lọ ṣe Christmas mọ́júmọ́ Boxing Day. Wọ́n ti gba Fẹ́mi ọmọ olóògbé Fẹlá Kútì. Wípò ní ọkọrin jọ náà. Wọ́n ti kówó fún un. Òun ti to irinṣẹ́ kalẹ̀ tí irinṣẹ́ rẹ̀ ranjú lẹ̀. Gbogbo ìlú wọn ti pé bàbá olówó ń bọ̀. Bí gómìnà bá fẹ́ sí títí àbọ̀ fẹ́ sí nǹkan kan wọn a máa ránṣẹ́ pé kó dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn. Níbi tó wẹ̀ ẹ́ déńjọ́ náà. Níbi tí wọ́n ti ń lọ nu o. A níbi wọ́n ti ń lọ mọ́tò kan nú àwọn mọ́tò tí wọ́n ń gbé lọ. Range àbí ọkọ̀ jíìpù ló bá bẹ̀rẹ̀ sí ní fort. Ó ń so fàáyítì. Sọ́kọ̀ ni ọ̀wà dáwà dúró tá a kó wo mọ́tò bíi 10 sójú ọ̀nà. Ọba ní wọ́n lọ ra séènì wá kẹ́nìkan lọ rèé ra séènì wá. Wọ́n bá mú séènì wọ́n bá fi wọ́ mọ́tò. Wọ́n ń wọ́ mọ́tò lọ gúrúrúrú. Ó kù dẹ̀dẹ̀ tí wọ́n ó dé lu wọn. Apá kan ọ̀rọ̀ sọ wípé séènì já ìní mọ́tò rẹ̀ jánu odò. Mọ́tò tí ń wọ́ mọ́tò rẹ̀ wọ́n ní ọjà làwọn mọ́tò yòókù forí sọra wọn. Apá kan sọ wípé pé mọ́tò dúró lójijì ni mọ́tò wá kọlura wọn. Èyí ó wà wí ọ́sàlà àsidẹ́ǹtì kó tó délé. Ó fún wọn ní àwọn hospital kan ó fún wọn 5 million. Wípé kí wọ́n fi tọ́ hospital náà ṣe.
ìgéyàn fún yàn 5 billion ní ìsìn lẹ́gbẹ̀ẹ́ ìlú wọ́n sáré gbé lùgbàlùgbà débẹ̀ nígbà wọn ò débẹ̀ ilẹ̀ ti ṣú bó la ṣe fẹ́ ṣe báyìí ṣíṣe ń gbórí òkè lẹ̀jẹ̀ ń jáde létí lẹ̀jẹ̀ ń jáde lẹ́nu wọ́n bá ní kí wọ́n máa gbé lọ airport kí wọ́n gbàbẹ̀ fly rẹ̀ kí wọ́n lọ mọ́ fly rẹ̀ lẹ́kọ̀ọ́ kí wọ́n sátà plane kí wọ́n gbé lẹ́kọ̀ọ́ kí wọ́n lọ tọ́jú ẹ̀ wọ́n bá wọ ọba olúwa mi airport lọ dákẹ́ sí. That was the end of Ezego ọba owó ìgbà lásọ ìgbàlẹ̀ wò ìgbàlódéré kókò nílé Ìlọrin gbogbo dáọ́là tó wá lò ńjọ́ náà àrírú eléèrí ẹ̀rù la fi ń dábọ̀ lọ́rọ̀ àwọn létà ń ròyìn ńjọ́ náà pé kò sírú ẹ̀rí ńjọ́ náà tẹ́ ẹ bá débẹ̀ ní ìsìn kódà àwọn ewúrẹ́ nǹkankan ní sùn bẹ̀ gbogbo bẹ̀ ti wù kókó gbogbo igbó ti wù kókún gbogbo bẹ̀ jẹ́ wípé lògbàlògbà kí lògbàlògbà ọmọ ṣọ́ra o torí wípé kò sẹ́ni tí ó mẹ́ni tí ó lògbà lọ́la o wọ́n dàbí ẹni pé àṣà tún lè rírú ètò míì báyìí gbọ́ mọ́ wọ́n ti wá wọ́n ti lọ tá àgbọ̀ wọn mọ́. ẹ jẹ́ ká ló bá rere sílẹ̀ lọ́mọ wa. bọ́ọ̀bá hot ya lẹ́nìí. ọba tó rí mi ọba tó dá mi ọgbọ́n tí mò ń wí wọn ọ̀dà rẹ̀ ti ọ̀rọ̀ mi sẹ́nìkan. ìgbésí ayé mi mòrò lọ́kànrin. bóni ṣe dáa tó ọ̀láàrẹ̀ ọ̀dà jù bẹ́ẹ̀ lọ. nítorí ọba ṣe ń jọ́tọ̀ hot yẹn ni wọ́n máa ròyìn jọ́tọ̀ ọba hot mọ́. èyí máa ọ̀tí lọ láíláí o má jẹ́ nìkan tàn ọ́ jẹ o ẹnìkan ọba tàn ní ó péjọ kámúnjọ mọ́kà tí ń rẹ́ẹ̀nì mọ́kà ò dúrọ́ọ̀pù rí ṣé wọ́n jẹ́ mọ́kà sọ jẹ́ káàbà. èyí á máa dúrọ́ọ̀pù mọ́bọ̀lá ló máa láyìn lójú. àìmọye ètò òrírí ayé tí wọ́n ti ṣe tó padà dúrọ́ọ̀pù kó lè ètò gan tó lọ. ẹlòmíì àmọ́ kú tọ́lọ́run ó fi kú bò láṣìírí tí wọ́n pẹ́ tó bá wà láyé ni kò sẹ́ni tó lè bá fà á. irọ́ ni ẹni tí ó bá fà á ọlọ́run ò tí ì gbóǹtọ̀ dìde. bẹ́ẹ̀yàn bá ganú mi a máa dùn máa tún máa gbàdúrà fún pọ́lọ́ mọ́jọ́ ọlọ́ọ̀lẹ̀. ìdí tí mo fi máa ṣe bẹ́ẹ̀ ni wípé ìwọ̀n bá tórótóró star tọ́lọ́run fún mi mọ̀ ń jáwé tí mò ń jálùbọ́sà sí látogójì ọdún. mo sì mọ wàhálà téèyàn máa ṣe kí èèyàn ó tó mú ọ̀bùrẹ́là gun òkè. àsíá lèèyàn máa mú gòkè òkè tó ga tí ò tírú ẹ̀ rí. tókè náà ń yọ̀ bàlàbàlà. yọ̀ọ̀la ò rí bẹ́ẹ̀. èèyàn lè gùn dáàrin kásẹ̀ èèyàn yọ̀ bàlàlàlà kó balẹ̀. ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní togun náà. obì a máa já àyàn bọ́. ọ̀rẹ́ a máa já àyàn bọ́. àwọn adviser a máa já àyàn. àyẹ̀ tí wàá kọjá bẹ́ẹ̀ báyìí o. olóyè ẹ̀yin gbogbo ayé ń gbọ́ báyìí o. ẹlòmíì ọ̀gbọ́ irọ́ ní ń pa o. You are too wonderful this morning irọ́ ní ń pa o. látàárọ̀ tí mo ti ń gbé ètò rẹ̀ bíi kí n mọ̀yìn rédíò kó ń bẹ̀ mọ́ kò gbọ́ rédíò rárá o bó ṣe gbọ́ kókó inú ìwé ìròyìn tán ló ti bọ́ọ̀lẹ̀ títí ń lọ ṣiṣẹ́ tiẹ̀ níbo ló ti máa rọ́gbọ́n àtòyé tó ọmọ mú wa ìwọ fà á láhán pé nínú irú èwo ń bẹ̀ nínú irú èyí tí mo sọ èwo ń bẹ̀ ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn bọ́ ọba jó ń fújì àwọn kan ti réènì ṣáájú. láyé ìgbà tá a gbúrò Síkírù Àyìndé Barrister ìgbà lásọ ìgbàlẹ̀ wò ìgbàlódé kókò ńlẹ̀ Ìlọrin à ń gbòòrò àwọn Mọ̀nsúrù Àkàndé à ń gbúrò Kọ̀lìntì Àyìnlá agbádá owó onífújì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń gbúrò àwọn Èjìnjọ ráìsì à ń gbúrò àwọn Afẹ́lẹ́lẹ́ à ń gbúrò àwọn Tọ̀yọ́bọ̀ à ń gbúrò àwọn Tọ́ìbù Àlàmú à ń gbúrò Dáúdà Epo Àkàràmbàdàn à ń gbúrò Òṣùpá Ànábì Babalálàfárá
Saheed Òṣùpá kọ́ mọ̀ ń sọ o kò tí ì dáyé Saheed Òṣùpá rárá ń gbà náà. àwọn yẹn lo dáúlà sáà. gba òṣìkà mẹ́nu kúrò lọ́rọ̀ mi. àwọn míì kú àwọn míì wọn ò kú. kábàdìjẹ́ tó wọlé dé. epo àkà ẹ̀ẹ̀mẹ́tàlépo àkà rẹ́ẹ̀nì tó drop. epo àkà lọ́lọ́run fẹ́ràn jù nínú eléré Nàìjíríà. star tó wá lò gbẹ̀yìn ayé rẹ̀ tó star tó fi gba 40 eré àti 8 lẹ̀. kó tó kú 48 eré ni tí wọ́n bá ti sanwó eré 10 sílẹ̀ àbí 20 eré sílẹ̀ fẹ́lẹ́rẹ́ ká mọ̀ pé léré náà ó ń họ̀tì lọ́wọ́. ọgbà eré 48 ilẹ̀ tí wọ́n ti sanwó ẹ̀ fún. ojú ò bá jẹ́ yìí gbẹ̀dì. ó rèèní nígbà ìkìlọ̀ fọ́mọ ọdẹ ó drop ń gbọ̀ ọ́ yá. ojú ò mà ní tọ́ ọmọ ẹgbẹ́ mi. ó rèèní lẹ́yìn rẹ̀ nígbà ìsìgájù ó tún drop nígbà ọ́ yá. bájọmọ nìbàdàn alátìlẹ́yìn ẹgbẹ́. ìdrop kan tó drop ó lè débi wípé àti rí nǹkan jẹ rẹ̀ le. ojú pọ́n Dáúdà epo àkàrà débi wípé ọ̀fẹ́ máa má sọ ara rẹ̀ tàjẹun. rosi alátìlẹ́yìn ẹgbẹ́ wa ni adé ojú ọkọ. gbogbo ìgbà náà ni rúmọ̀ ń lọ pé ó ti lọ ọ̀dọ̀ bàbá asọ́lọ̀ o. epo àkà ọkọrin mọ́ o ọ̀dọ̀ bàbá asọ́lọ̀ ní lọ o. nígbà owó wájú tọ́gbẹ́ ẹ̀yìn tóun náà mọ̀ pé bí bọ́lá àyà sí mọ́ bó ní kíní àṣẹjà ayé lélẹ̀. tí wọ́n sì lẹ́nìkan bàbá asọ́lọ̀ tí mọ́ṣó tí má jẹ́. ọdún tuntun ìwà dùn. èmi tí mo ti ń kẹta fún bí 1000 èèyàn lọ́wọ́ di pé àti jẹun tèmi gan le àwọn ìyàwó mi gan bàbá fẹ́ má sọ lọ tà lọ́jà àárín nǹkan jẹ. nítorí sọ dèrò asọ́lọ̀ ńjọ́ náà. ọba mi mọ yìí. Dáúdà epo àkàrà dèrò asọ́lọ̀. ṣùgbọ́n lọ́njọ́ náà tó rínú Dáúdà epo àkàtọ́ fẹ́ràn rẹ̀. láàrin àsìkò tó lọ asọ́lọ̀ tí ń bọ̀ yìí. ọ̀nà tún sí fún látẹ̀kọ́. àwọn oníkọ̀ọ́fì ṣe lá. wọ́n ń pẹ́ nìkan ní Alhaji Kamali Olúyọ̀lé ọmọ Ìbàdàn ni ṣùgbọ́dọ̀ Jọlá Oṣó lọ́wà lẹ́kọ̀ọ́ títí ń ṣiṣẹ́. olọ́mọ̀rọ̀ epo àkàrà tó lọ sọ fún Jọlá Oṣó. talented lepo àkà o. pé tá a bá sì lè ran epo àkà lọ́wọ́ orin ń bẹ lára rẹ̀ o. iṣẹ́ ìyá Ajéwọlé já ọkọ̀ ògbé. sọ ní ẹdẹ tòrò mi ojú má ti máa níjà ẹgbẹ́ mi dáadáa. bẹ́ẹ̀ni tọ́jú màmá rẹ̀. epo àkàrà lẹ́yìn ìgbà tí Jọlá Oṣó dé Jọlá Oṣó ra irinṣẹ́ tuntun irinṣẹ́ tí ò sírú ẹ̀rí tí wọ́n lọ kó wá lọ́dọ̀ Rọ̀bẹ́tà